Welcome to my channel, Èdè àti Àṣà Yorùbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ káàbọ̀ sórí ètò wa Èdè àti Àṣà Yorùbá. Ní òní, a ó máa sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá, ní ayé àtijọ́ àti ní ayé òde òní. Today we are going to be talking about fashion in Yoruba land in the olden days and now. I hope you are going to enjoy this section. And you are going to learn one thing or the other from what the topic we are going to be treating today. Èdè àti àṣà Yorùbá. Ohun a ní là ń gbé lárugẹ. Alóhun a ní là ń gbé o lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ohun a ní là ń gbé o lárugẹ. Alóhun a ní là ń gbé o. Ohun a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun a ní là ń gbé lárugẹ. Láyé àtijọ́, oge ṣíṣe ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó ní àwùjọ wa ní ilẹ̀ Yorùbá. Oge ṣíṣe bẹ̀rẹ̀ lórí gèlè wíwé, aṣọ wíwọ̀, irun ṣíṣe, etí lílu, ìlẹ̀kẹ̀ ọrùn, ẹ̀gbà ọwọ́, òrùka ọwọ́ àti bàtà wíwọ̀. Oge ṣíṣe yìí a lè pín sí wẹ́wẹ́ sí oríṣiríṣi, ṣùgbọ́n fún nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bá a ṣe ń ṣe oge ara, bá a ṣe ń ṣe àwọn nǹkan tá à ń wọ̀. Gèlè wíwé ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn ọkùnrin wọn a máa dé fìlà, wọn a máa dé fìlà lóríṣiríṣi oní. Àwọn ìyá wa a sì máa wé gèlè. Wọ́n lè wé gèlè aṣọ tí wọ́n bá wọ̀, wọ́n sì lè wé gèlè òfì. Gèlè yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n kà á kún nǹkan tó ṣe pàtàkì, tó jẹ́ pé ó jẹ́ kí ìmúra kó pé ní ayé àtijọ́. Lẹ́yìn gèlè, a máa ṣe etí lílu, wọ́n a máa lutí. Tí wọ́n bá lutí, wọ́n á mú ìlẹ̀kẹ̀, wọ́n á wọ̀ sí etí kó tó di pé àwọn tolóyìnbó tó dé. Wọ́n á máa wọ ìlẹ̀kẹ̀ sétí, wọ́n á sì máa wọ ìlẹ̀kẹ̀ ọrùn. Ìlẹ̀kẹ̀ yìí ó pé oríṣiríṣi bí wọ́n ṣe máa ń lo àwọn ìlẹ̀kẹ̀ yìí. Ìlẹ̀kẹ̀ ọba wà, ìlẹ̀kẹ̀ ìdí àwọn ọlọ́bàdé, ó ní irú àwọn ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò. Àwọn ìlẹ̀kẹ̀ tí àwọn èèyàn ìlú tí wọ́n yóò ṣe pàtàkì àti àwọn èèyàn tó bá ní ṣíṣe náà tí wọ́n máa ń lò. Ó ní àwọn ìlẹ̀kẹ̀ oríṣiríṣi tí wọ́n máa ń lò ní ayé àtijọ́. Ká bọ́ sórí ní pèpéle ojú. Láyé àtijọ́, ní àwọn èèyàn wa, àwọn òbí wa, wọn a máa lé tìró. Tìró yìí òun ló dàbí láyé òde òní eye pencil, tá à ń pè ní eye pencil tí a fi ń ṣe oge ṣíṣe. Let me try to explain what I've just said. In the olden days, our parents, our grandparents, they always tie their headgear. They tie it in different styles. They use it in different ways. They even use they pair their ears and they use the bead as earring compared to the one we use nowadays. They use it as fashion with the bead on their neck. Depends on, some are for the kings, some beads are for the king's family, while some are just for general, which they use. And apart from that, when they are making their makeup in their face, they use I don't know the English name, but we call it tiro in those days. The tiro is just like the eyelid and eye pencil that we are using nowadays. That is what they use, and it stays on their eyes as a part of the fashion that they are using. Oge ṣíṣe mi tí àwọn ìyá wa àti bàbá wa tún máa ń ṣe òun ni aṣọ wíwọ̀. Aṣọ wíwọ̀ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó ní àwùjọ Yorùbá. Yorùbá pàápàá jùlọ tí wọ́n bá ní ṣíṣe,
wọ́n fẹ́ràn kí a máa lo aṣọ òfì tí àwọn kan ń pè ní aṣọ òkè. Aṣọ òfì yìí ó pé oríṣiríṣi, wọ́n máa ní ṣányán, wọ́n ní àlàárì, wọ́n ní oríṣiríṣi àwọn aṣọ òfì tí wọ́n máa ń lò. Àwọn aṣọ òfì kan sì wà tó jẹ́ pé ìlú tí wọ́n ti hun wọ́n, tí wọ́n ti hun àwọn aṣọ yìí, ìlú tí wọ́n ti hun wọ́n ó jẹ́ irú ẹ̀yà tí wọ́n máa ń lò ní ìlú náà, bí irú àwọn ní Ọ̀yọ́ state, àwọn aṣọ òfì tí wọ́n máa ń lò ńbẹ̀ ó yàtọ̀ sí aṣọ òfì tí wọ́n máa ń lò ní Ondo state. What I'm trying to say concerning dress wearing is just the way we dress, our forefathers, the way they dress, and our mothers, the way they dress in the olden days. They normally put on what we call ashoke or ashofi. Those are the dresses they use. They use it to dress themselves, and the way they make them depends on the state or town where they come from. There are some from Oyo state, and there are some ashoke or ashofi where they make from Ondo state, the way it look like. There are some, the name they give, they have the alari, they have shanyon, they have so many types of ashoke that they use for special occasions in the society. Apart from that, in those days, they still use what we call bead. They put it in their waist. That is part of the fashion in the olden days. Ní ayé àtijọ́, àwọn ìyá wa àti àwọn ọmọge ayé àtijọ́ wọ́n a máa lo ìlẹ̀kẹ̀ sí ìdí. Ìlẹ̀kẹ̀ ìdí ni a máa ń pè ìlẹ̀kẹ̀ yìí. Wọ́n á to ìlẹ̀kẹ̀ sí ìdí. Ìlẹ̀kẹ̀ yìí ó jẹ́ ara àwọn nǹkan tí wọ́n fi ń ṣe oge láyé àtijọ́. Wọ́n á sì tún máa lo ẹ̀gbà ọwọ́. So they use bead. There are some type of bead which they use as fashion. They put it on their waist. As is a kind of fashion, type of fashion where they use it for young ladies. A lot of young ladies that are yet to marry, they use it on their waist. Even married people too, they use it, and they also use the bead on their hand. Oge ṣíṣe mìíràn tí wọ́n ti máa ń ṣe ní ilẹ̀ Yorùbá òun ni osùn kúnkùn. A máa kun osùn ní ayé àtijọ́, wọ́n a máa kun sí ẹ̀gbẹ́ gìgísẹ̀ ẹsẹ̀. That is, they use what they do is they use this osùn. They use it as part of fashion, and they put it beside their leg. Wọ́n á tún máa lo làálì. Some of the fashion in the olden days are still being used today. Example of such is aṣọ òkè, or we call it aṣọ òfì. They still use it as traditional wear in big occasions. We still use them. If you look at how people dress nowadays, they modernize so many things. Another thing they do again is the tiro. Tiro, we put it in our eyes in those days, but now we use eye pencil. The eye pencil, we use it for fashion. So many things are changing. Some are still in use. I would like to hear from you, your opinion of what are the things that you can add to what we have discussed today. What are the things that they do before and what they are still doing now? How can we compare the fashion of olden days to today's fashion? Those are the things I want us to continue, and I want the topic or in the comment section. I want you to put your thought down there, and we appreciate to hear from you. So ẹ̀yin èèyàn wa nílé, a ti sọ̀rọ̀ nípa oge ní òní, oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ àti ní ayé òde òní. Bí a ṣe ń ṣe oge ṣíṣe, àwọn oge tí à ń ṣe ní ayé àtijọ́ àti èyí tí ó sì tó tún wúlò tí wọ́n sì ń ṣe, bí aṣọ wíwọ̀, wọ́n sì ń wọ aṣọ, ìlẹ̀kẹ̀ lílò, wọ́n sì ń lo ìlẹ̀kẹ̀ sí ìdí, wọ́n ń lò sí ọrùn, wọ́n ń lò sí etí. Àwọn ara dídálu tí wọ́n ń pè ní tattoo, wọ́n sì tún máa ń ṣe. Gbogbo àwọn oríṣiríṣi oge ayé àtijọ́ tí wọ́n ń ṣe, àwọn míì a sì ń ṣe láyé òde òní. Tó ẹ̀yin èèyàn wa nílé, a fẹ́ kí ẹ fi àwọn nǹkan tí ẹ̀yin náà bá mọ̀ nípa oge ṣíṣe nílẹ̀ Yorùbá, a fẹ́ kí ẹ kọ sí ìsàlẹ̀. A ó tún máa kàn sí yín títí di ọ̀sẹ̀ tó ń bọ̀.
ẹ ṣeun púpọ̀. Ohun àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé ọ lárugẹ, ẹ bá wa gbé Yorùbá